ọ̀pọ̀lọpọ̀ tó bá tún wá bá ní dúró wọn kì í sábà fẹ́ bá ní tán ṣòro. òun ni mo ní sọ lórí ọ̀rọ̀ brọ́dà mi ta lọ lọ́rùn. ẹ rí i pé ìgbà tá a bá ọ̀rọ̀ yẹn débì kan ní ọjọ́ kóòtù tó kọjá tí a lọ, ẹ rí i pé tó bá kù wọ nìkan kò tẹ́rọ ara ẹ̀ pa lọ̀rọ̀ yẹn já sí njọ́ náà. everybody lọlé, ó kù ẹ̀gbọ́n ta lọ lọ́rùn ìyẹn àfáà, ó kù àbúrò ta lọ lọ́rùn tọ́jọ́ máa ń wà, ó kù àpótí ẹ̀rí my humble self, ó kù yèyé ọ̀ṣun, ó kù yèyé nífà kan tó wá láti sẹ́yìn àti balógun sẹ́yìn. lẹ́yìn yẹn bàbá Fálétí tí n bá ṣe mistake, babaláwo tí wọ́n front ọ̀rọ̀ ààrẹ nìkan kan mọ́. ó wá yà mí lẹ́nu gbà tí mò ń gbọ́ páwọn kan sọ pé èwo ni tàpótí ẹ̀rí, ṣàpótí ẹ̀rí jẹ́ babaláwo ni àbò jẹ́ àfáà, kí ló kan tiẹ̀ nínú ọ̀rọ̀ náà. ohun tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń sọ̀sọ́kúsọ yẹn kò yé yín ni, kò yé yín ni. ó ní alábùkún fún ní Olúlàjà torí pé ọmọ Ọlọ́run la ó máa pè wọ́n. èmi dúró wípé kí Islam má bàjẹ́, kí ẹ̀sìn Yorùbá má bàjẹ́. ìyàtọ̀ kékeré tó wà láàrin Islam, ẹ̀sìn Yorùbá àti Christianity kò yẹ kó bà Yorùbá jẹ́, kò yẹ kó bà àárín ẹbí jẹ́, kò yẹ kó bà àárín lọ́kọláya jẹ́. àìmọye ọkùnrin tó jẹ́ pé ìyàwó tí wọ́n fẹ́ Christian tọkọ dẹ̀ jẹ́ Muslim. àìmọye ọkùnrin tó jẹ́ pé ìyàwó tó fẹ́ Muslim ni ọkọ dẹ̀ jẹ́ Christian. ọ̀rọ̀ ẹ̀sìn kò gbọ́dọ̀ dá lérú, ìyẹn lèmi ń bá káàkiri tí ò yé yín. now ohun tí wọ́n fẹ́ mú jáde láàárọ̀ yìí, ohun tí ò yé yín tí wọ́n fẹ́ mú jáde láàárọ̀ yìí, òun ni pé kí ni ó ní ohun tí mo rí tí mo fi sọ wípé àfi kí èèyàn wa ta lọ lọ́rùn kó ṣe sọ́rí. ó lóhun tí mo rí. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé kò need, kò lè ṣe sọ́rí, kò lè ṣe nǹkan kan, ó dẹ̀ máa win case. ìkànnì ẹ mọ nǹkan kan rárá, ẹ mọ nǹkan tẹ́ ń sọ, ẹ mọ nǹkan tẹ́ ń sọ o. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé kò need kó ṣe sọ́rí, àwọn kan tiẹ̀ tún sọ̀rọ̀ so bá dé kóòtù ni adúpẹ́ alóore ọ̀fẹ́ abadé kóòtù. àwọn kan sọ̀rọ̀ so bá dé prison ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alóore ọ̀fẹ́ ayọjú sí ní prison. even gbà tí èmi rí ta lọ́lọ́run ní prison tó jáde, containers tí mo rí mo bú sẹ́kún, mo bẹ̀rẹ̀ sí ní ké. kì í ṣe pé ó rù àbí kò fáìn mọ́ o no, but ohun tí àwa ń rí kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ yín rí. ohun tí àwa ń rí òun kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ yín rí. òun ló fà á tẹ́ fi ń ṣẹnu yàmàyàmà. now níbi tọ́rọ̀ dé yìí mo dúpẹ́ lọ́wọ́ àáfàá Òkútagídí, mo dúpẹ́ lọ́wọ́ àáfàá Shehu Labib Lágbàjì, mo dúpẹ́ lọ́wọ́ àáfàá bàbá mi Shehu Aribidesi, mo dúpẹ́ lọ́wọ́ àáfàá mi Sheikh Sakama, mo dúpẹ́ lọ́wọ́
àfáà mi bàbá mi Múrí Bàrígà. Mo dúpẹ́ lọ́wọ́ àfáà mi bàbá wa Sheikh Alifulani. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àfáà tẹ́ jẹ́ abiyamọ tí ẹ ò wo àṣìṣe tí Ta Lọ́lọ́run ṣe, tí ẹ ò wo ti pé wọ́n sọ pé àbáwọn oníṣẹ̀ṣe ti bribe yín ni lẹ ṣe ń bẹ ẹ̀bẹ̀ fún Ta Lọ́lọ́run, àti pé ẹ ń gba ẹ̀bẹ̀ fún Ta Lọ́lọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, torí pé kí ni, ẹ̀yin gangan lẹ gbé ògo Islam, ẹ̀yin gangan lẹ gbé ògo Islam ga, ẹ̀yin gangan lẹ gbé ògo Islam, lẹ gbé ògo Islam jáde, ẹ̀yin gangan lẹ ń tún ẹ̀sìn Islam, ẹ̀yin gangan lẹ ń tún ẹ̀sìn Islam ṣe. Kí ló fà á tí mo sọ pé ẹ̀yin lẹ ń tún ẹ̀sìn Islam ṣe? Ẹ wo orúkọ burúkú tí wọ́n ti sọ yín. Kódà wọ́n sọ débi pé tí n bá dé àárín yín pé ṣe lè máa mú mi mọ́lẹ̀. Inú fo ẹ̀dọ̀fo lèmi fi dé àárín yín, inú kan ni mo fi wá sàárín yín. Mo wá dúpẹ́ wípé ẹ dojú ti ìgbàgbọ́ mi lórí yín, ẹ welcome mi, ẹ ṣe wọn bá ìtọ́jú tágbára yín gbé, ẹ dẹ̀ show love. Pàápàá jùlọ lórí ẹ̀bẹ̀ tí mo bá ìyá tó bí Ta Lọ́lọ́run, ẹ̀bẹ̀ abiyamọ tí mo bá wọn bẹ̀ wípé kárúgbó obìnrin máa dọ̀bálẹ̀, máa fàyà yílẹ̀ láláì ṣe wípé ó fẹ́ bímọ. Màmá yẹn padà lọ sípò rọbí níjọ́ náà ni ò jẹ́ kó kúnlẹ̀ mọ́, ló fi dọ̀bálẹ̀. Nǹkan tó múùfù èmi gangan nìyẹn o. Ìyá tó yẹ kó fẹ̀yìntì, ìyá tó yẹ kó máa jẹun ọmọ lórí ìjòkó kínú ẹ̀ máa dùn, ó wá dẹni tó wá ń ráre, tó wá ń yíra nílẹ̀ káàkiri, pé kírú ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ má bàa já sásán. Ẹ̀yin náà máa fi ṣírò ara yín o, ẹ̀yin tẹ́ ò fẹ́ kí Ta Lọ́lọ́run bọ́ ń bẹ̀, ẹ máa fi ṣírò ara yín tó bá jẹ́ yín kọ́. Àwọn nǹkan báyìí lèmi wò tí mo fi sọ pé kí ni, àfi káwa náà débẹ̀. Àwa dúpẹ́ pé a débẹ̀, ọlọ́ndẹ̀ yín ra ẹ̀ lógo. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀bàyéjẹ́, àwọn bàṣẹ̀jẹ́, ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀bàyéjẹ́, àwọn ọ̀bàṣẹ̀jẹ́ tí wọ́n rò pé àwọn ti parí. Kódà mò ń fi gbogbo ẹnu sọ pé láàárín àwọn tó láwọn dúró fún Ta Lọ́lọ́run yìí, àwọn kan wà ń bẹ ọ̀tá ẹ̀ ni wọ́n, ṣùgbọ́n kò ìtásìkò tèmi á sọ̀rọ̀, gbogbo ẹ̀ lèmi ń rí. Tó bá tásìkò tí màá sọ̀rọ̀ màá sọ. Láàárín àwọn tó láwọn ń jà fún Ta Lọ́lọ́run yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń balẹ̀ Yorùbá jẹ́ ó wà ń bẹ. Láàárín àwọn tó ní pé àwọn dúró ti Ta Lọ́lọ́run yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò fẹ́ kí ilẹ̀ Yorùbá kó sinmi ó wà ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní àṣírí ilẹ̀ Yorùbá lọ́wọ́ tó dẹ̀ mọ ọ̀nà tó lè gbà tí ilẹ̀ Yorùbá fi tẹ̀síwájú, tí wọn ò gbà, ṣùgbọ́n tí wọ́n fẹ́ máa mú àtàmọ̀, tí wọ́n fẹ́ máa mú olórí mọ́ ẹni ẹ̀yìn, ara wájú mọ́ ẹni àárín, láti máa fọ́ gbogbo ẹ̀ lójúpọ̀ fáwọn ọ̀dọ́ tí ò mọbi tó ń lọ, ó wà ń bẹ torí ní tó fẹ́ jẹ. Mo rí wọn o, à ń wò yín, kò ì tásìkò tá máa sọ̀rọ̀, kò ì tásìkò tá máa jáde fún yín, tó bá tásìkò á máa jáde, ẹ máa ṣe lọ. Àtẹni tó ń ṣe rere, àtẹni tó ń ṣe ibi, ẹ múra sí. Àtẹni tẹ́ lọ ń sọ nínú gúrùpù yín wípé èwo ni tàpótí ẹ̀rí gan, ṣó jẹ́ babaláwo ni àbó jẹ́ àfáà tó fi ń dá sọ̀rọ̀ Ta Lọ́lọ́run, ẹ múra sí, àsìkò dé tán. Ṣùgbọ́n nǹkan ni mo fẹ́ sọ láàárọ̀, gbogbo ẹni tó ní pé kábíyamọ má jèrè ọmọ ẹ̀, gbogbo ẹ̀dá tó ní kólógo má rógolò, àti gbogbo ẹ̀dá tó ń torí ìlara ṣetán àti balẹ̀ Yorùbá jẹ́ máa sọ àwọn olórúkọ àwọn èèyàn tó láàmì láka lẹ́nu iṣẹ́ wọn, láti máa sọ wọn lórúkọ, láti máa bà wọ́n lójú jẹ́, láti máa fojú wọn gbolẹ̀, láti máa ti àwọn ènìyàn sí wọn. Gbogbo yín pátápátá ẹ ò ní jèrè nídìí iṣẹ́ yín. Bó tilẹ̀ hùn kẹ́ láṣọ láyé tó, ẹ máa padà rìn wòwò ni. Bó tilẹ̀ hùn kẹ́ gbayì tó, bó tilẹ̀ hùn kẹ́ lówó tó, ẹ máa padà tọrọ jẹ ní kẹ́ tó wọ kòtò. Àfi tẹ́ ẹ bá jáwọ́ iṣẹ́ burúkú táwọn bàbá ńlá yín gbélé yín lọ́wọ́ kẹ́ máa ṣe fúnlẹ̀ Yorùbá. Ẹ ń fa irun wájú pọ̀ mọ́ tìpàkọ́.
ẹ fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ lórí ohun tí ò tó nǹkan. Kẹ́ má ti gbọ́ nǹkan kékeré kan ẹ ti fi kún kẹ́rù lè máa bà àwọn ènìyàn tó lè fẹ́ gbowó lọ́wọ́ wọn. Ẹni tó jogún ẹ má gbàgbé o kò dàbí ẹni tó gún gbè. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri Òkè Ògùn, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri Ìwérelé, tó ń ṣẹlẹ̀ káàkiri Ìlaró, tó ń ṣẹlẹ̀ káàkiri Ìgàngán, táwọn tó dẹ̀jẹ̀ ọmọ Yorùbá sí ọ̀rọ̀ ń dùn tí wọ́n ń gbé ìgbésẹ̀ lé lórí, tẹ́yìn fẹ́ máa fi cash out, lágbára Ọlọ́run kò ní báramu fún yín. Àṣírí yín ò túbọ̀ mọ́ o. Ṣùgbọ́n kọ́lọ́run gba ògo tán lórí ọ̀rọ̀ Ta Lọ́lọ́run yìí. Mo bẹ̀ yín màmá Ta Lọ́lọ́run, abiyamọ dáadáa, ẹ má jèrè ọmọ, mo bẹ̀ yín. Wọ́n lẹ wà ọ̀tá yín, olódì yín wà lórí àárẹ̀, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má ṣàárẹ̀, ẹ dìde ẹ lọ máa jẹun. Ẹ hàn kémi ò ṣe báyìí bá yín sọ̀rọ̀ rí, ẹ dìde ẹ lọ máa jẹun, ọ̀rọ̀ yín ti lójútùú, kò ní pẹ́ mọ́ kò ní jìnà, Ta Lọ́lọ́run máa rí àánú gbà. Ṣùgbọ́n ẹ gbọ́ dáadáa o lórí àwọn lọ́ọ̀yà yẹn, ẹ̀yin lọ́ọ̀yà, àwọn àfáà ti yọ́nú o, àwọn àfáà wọ́n ti yọ́nú. Tẹ́ni tó lẹ́jọ́ bá dẹ̀ ti yọ́nú kí ló tún kù? Tí alárinà tó bá ti mojú ìyàwó, kí ló tún kù bẹ́ẹ̀ yẹn? Ká fi ìyàwó lẹ̀ fọ́kọ ẹ̀ ni. Àwọn àfáà àti àwọn bàbá wa oníṣẹ̀ṣe, ìrẹ́pọ̀ ti wà láàrin wa, a ti kíra ní kóòtù. Ẹ̀yin lọ́ọ̀yà kò yẹ kó jẹ́ ẹjọ́ tí àwọn àfáà àti àwọn oníṣẹ̀ṣe tí wọ́n kíra wọn tọ́yọ̀ mọ́ra wọn, kò yẹ kó jẹ́jọ́ yẹn lẹ́yìn máa wá bẹ̀rẹ̀ ìjà o. Ẹ̀yin lọ́ọ̀yà yín ni mò ń bá wí báyìí o. Ohun tó ń ṣẹlẹ̀ yé wa o. Kò yẹ kó jẹ́ wípé ọjọ́ tí àwọn ènìyàn tó jẹ́ láti ọ̀dọ̀ àwọn àfáà tó láwọn yọ́nú, àwọn ò tákù kéèsì Ta Lọ́lọ́run mọ́, àwọn fẹ́ kó rí bẹ́ẹ̀lì gbà, kó dẹ̀ ṣèlérí wípé òun ò ní bú Islam mọ́, òun ò dẹ̀ ní bẹ́nikẹ́ni lójú jẹ́, òun ní bẹ́nikẹ́ni lórúkọ jẹ́ mọ́, pé òun á jẹ́ kó gun omi kàlàáfíà jọba. Kò yẹ kó jẹ́ ọjọ́ táwọn àfáà tí wọ́n yọ́nú tó ṣe tán ìyọ́nú lẹ́yìn lọ́ọ̀yà máa wá bẹ̀rẹ̀ ìjà o. Àwọn àgbàlagbà ní tí ò bá nídìí ọmọ ọjọ́ mẹ́jọ kò gbọ́dọ̀ ya wèrè. Mo sọ yìí mo dúró ná. Ẹ̀yin lọ́ọ̀yà ẹ jọ̀ọ́ iṣẹ́ yín ò ní parẹ́. Ẹ̀yin lọ́ọ̀yà mo fọlọ́n bẹ̀ yín, ẹ ní ṣàṣetì. Ẹ̀yin lọ́ọ̀yà wa méjèèjì, àwọn àfáà ti ní kò sẹ́jọ́ mọ́, a dẹ̀ gbàgbọ́ wípé bọ́ ṣe sọ yẹn wọ́n ti ṣàforíjì. Ẹ̀yin lọ́ọ̀yà méjèèjì ẹ má tún jẹ́ kẹjọ́ ìtú continue. Ó ní nǹkan tí mo rí o, ṣùgbọ́n kò tí ì tásìkò tá a máa sọ. Tó bá tásìkò Ọlọ́run á ṣí kọ́kọ́rọ́ ilẹ̀kùn fún wa, à á sọ. Mo bẹ̀ yín o, a ní pa yín rẹ́ lójijì. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtàwọn tá ń sọ̀rọ̀, a ò ní parẹ́ lójijì. Ẹni tó bá ní ká parẹ́ á parẹ́ ṣáájú wa. Ẹni tó torí èmi àti ẹgbẹ́ kòtò á jìn sí. Ẹni tó torí èmi àti ẹgbẹ́ bọ òru á bẹ́ bọ lọ. Wọ́n gbé láàárọ̀, wọ́n gbé lọ́sàn-án, wọ́n gbé nírọ̀lẹ́, wọ́n gbé ní agbede méjì ayé, wọ́n á bẹ́ bọ lọ, ẹbọ arúgbó wọn lójú. Ẹni torí èmi àti ẹwẹ́dò àgbáyé á bomi ayé lọ. Bẹ́ẹ̀ ló máa rí, kò ní yí padà o. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, bàbá Tamati, mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá tẹ̀ ń dúró pé kí ni o, kí Ìlọrin má bàjẹ́, kí Ìlọrin má dàrú. Gbogbo yín pátápátá ni mo kí o. Bàbá wa Ọba Ìjàrá mo kí yín o, mo kí yín o, mo kí yín o. Lágbára Ọlọ́run àní ṣàṣetì. Mo kí yín o. Yèyé Ọ̀ṣun látòṣogbo, mo kí yín. Àwa méje ló kù láàrin àwọn bíi millions, hundreds of thousands of people tó bẹ̀rẹ̀ kéèsì. Ó ti sú ọ̀pọ̀lọpọ̀. Ẹlòmíì ìpayà ti mú, ẹlòmíì ti gbàgbọ́ pé kéèsì yóò lè yanjú, ṣùgbọ́n Ọlọ́run lòun á yanjú ẹ̀. Tó bá ti wá yanjú ẹ má jẹ́ ká gbé mi ìdìde mọ́. Ẹni bá tún ti gbérú ẹ̀ dìde, àwa fúnra wa la máa lọ mú, la máa lé mú, àwa fúnra wa la máa bàjà, torí pé àwọn tí ò fẹ́ kí ilẹ̀ Yorùbá rójú tú nìyẹn. Mo kí yín o Yèyé Nífá láti Sẹ́yìn, mo kí yín Balógun láti Sẹ́yìn, mo kí yín o Bàbá Fálétí, mo kí gbogbo yín o. Àfáà ẹ̀gbọ́n Ta Lọ́lọ́run, mo kí yín ẹ kú iṣẹ́ àbúrò, ẹ kú iṣẹ́ ẹbí, ẹ kú ọ̀rọ̀ ọmọ. Àbúrò Ta Lọ́lọ́run náà, brọ́dà yẹn ID, mo kí ẹ̀yin náà o. Lágbára Ọlọ́run àní gbèrè tìjú, ayé ò ní sọ pọ́lọ́run wádà, wọn ò ní sọ pé ṣé kò tán di wa. Ilẹ̀ Ìlọrin lápapọ̀, ògo Ìlọrin lápapọ̀ kò ní bàjẹ́. Gbogbo ẹni tó sọ pé ó máa bàjẹ́, lágbára Ọlọ́run á bà tiwọn jẹ́. Gbogbo ẹ̀yin máàmù ilẹ̀ Yorùbá pátá, gbogbo yín ni mo kí o. Lágbára Ọlọ́run àárín wa ò ní dàrú, a ò ní ṣìṣe, ìmọ̀ta ò ní jọlé wa lórí. Ẹ ṣé o, one love, keep us together.